offend Lizzy ẹ má dá sí bóyá mo fẹ́ dáríjì àbí mi dáríjì kò kàn yín ẹ má dá sí ẹ kó sì lọ ẹ kó rí burúkú síwájú ẹ sọ síwájú olórí burúkú ẹ̀ dáadé yín olórí burúkú. one way or the other kí Lizzy kó lè forgive yín. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí tí a mọ̀ sí Mama Esabod ó ti ń gbìyànjú láti parí ìjà pẹ̀lú Lizzy Anjorin ó ti ń gbìyànjú gidi gan láti parí ìjà pẹ̀lú rẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin bí gbogbo ọ̀rọ̀ náà bí ó tiẹ̀ ṣe ṣẹlẹ̀ gangan àti wípé àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ nípa rẹ̀ ẹ jẹ́ ká gbọ́. wípé kẹ́mi. ilé ò dẹ kan wọ́n ìyẹn ò kàn wọ́n ìwọ dúró sórí ilé mi má dá sí mo forgive ẹ mi ò forgive ẹ problem tèmi nìyẹn ìwọ nísìnyí wá sórí social media o sọ̀rọ̀ bá yí ọmọ ẹ ṣe máa dá ìyá tó bí èmi lọ́mọ tó bá jẹ́ pé ẹ̀sìn tí wọ́n wá ń ṣe lórí cyberspace tó bá jẹ́ pé ẹ̀sìn yẹn ni màmá mi ń ṣe nígbà tó wà láyé ṣòro pé màá débi tí mo délé torí ojókòó bí apẹ̀rẹ̀ tòmátò oṣoorí iṣẹ́ mọ́nú bí ọ̀dùnkún ewùrà olórí burúkú afọ́fúngbẹ́mu ẹ̀ kí lórúkọ mi wá lẹ́nu ẹ̀ kí lórúkọ mi wá lẹ́nu ẹ̀ olórí burúkú akúmọ̀mọ́dúdì ọ̀lẹ́ olè àtògbòjì alápá má ṣiṣẹ́ ìwọ títí ẹ ti bàjẹ́ orùpọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ èèyàn kan tó lọ́pọlọ afẹ́ gbọ́ jọ back láti jọ máa ṣe. máa gbọ́ tọ́rọ̀ mi bá gẹ́ tó ń jà pẹ̀lú Lizzy mo máa rí pé stylishly ẹ máa ń kàn fún àwọn èèyàn yẹn bí ìgbà tó jẹ́ pé ẹ̀ ń wá one way or the other kí Lizzy kó lè forgive yín ní pé kẹ́mi jọ back láti jọ máa ṣe. tọ́rọ̀ mi bá get to you bákanbákan mo ń sọ ilé nítorí mo rí fídíò ẹ̀ ṣe fún Portable ìyẹn Abidjan mo ṣe ń sọ ilé.